Bàbá, ẹ̀yin gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, nǹkan kan ń lọ lórí ẹ̀rọ ayélujára ní ẹnujọ́ mẹ́ta yìí tí gbajúgbajà olórin ẹ̀mí ni ìyẹn Bùsọ́lá Ọ̀kẹ́ tí tó ń ké ní orí social media tó ní àwọn èèyàn ti gbàgbé òun, oríṣiríṣi nǹkan ló ti tẹ̀lé tóun ilé kan ṣáàtò oríṣiríṣi. Bàbá, kí lẹ̀yin rí sí odidi olórin ẹ̀mí tó jẹ́ pé ó ti làmìlaka táwọn èèyàn mọ̀ tó wá dé kàn bọ́ sórí ẹ̀rọ ayélujára tó bẹ̀rẹ̀ sí ń sunkún tó náà ti gbàgbé bàbá, kí ló fa ilé àbí kí nìkan tẹ́yìn náà rí sí? ẹ ṣe olóòtú, ṣe rí nǹkan tẹ́ ń sọ yẹn, ṣe rí kan kí arábìnrin yẹn ké dọ̀la kò nítumọ̀ bí kò ń ṣe pé kó dìde fún àsìkò ẹ̀ ò tí ì lọ, òun náà ló sì ń ṣe ń jáde síta, kò yẹ yín sà. Èèyàn lè ṣubú, téèyàn bá ṣubú ńgbà míì ó máa ń fúnyàn ní oore ọ̀fẹ́ láti mẹrù dì ní. Ọmọ ológo ni, ṣùgbọ́n ó lè jẹ́ pé ìgbésẹ̀ kan tó ti gbé tí ó tọ̀nà tó jẹ́ pé ó mu tó fi ṣubú, tàbí kó jẹ́ pé ó ní ògo gidi gan. Ẹni tó bá dẹ̀ ní ògo gidi gan ó máa ń ní ogun gidi gan, nítorí pé ogun ló máa ń gbé ògo rìn lọ sínú ògo. Bẹ́ẹ̀ ni sà, kógo tó lè fi kó tó gba freedom nígbà míì, ògo ẹlòmíì ó máa rí ìyọlẹ́nu gan. Tí ò bá wá nǹkan ṣe sí ìyọlẹ́nu yẹn tó jẹ́ pé àti ògo nìkan ló ń lé, irú èèyàn bẹ́ẹ̀ ó máa padà jákulẹ̀ ni. Ṣùgbọ́n thank God tí wọ́n bá jákulẹ̀ kò mean pé end of the life nìyẹn. Èèyàn lè jákulẹ̀ kó tó padà dìde. Ní tí máa sọ fárábìnrin yẹn ni pé lóòótọ́ Ọlọ́run ṣẹ́ríṣì omi ojú. Bíbélì gan ó sọ pé Jésù sunkún nígbà tó fẹ́ jí òkú Násárù. Bíbélì dẹ̀ fi yé wa nu Sáàmù pé tí omi ojú bá kán sílẹ̀ pẹ́rẹ́, gbogbo àwọn èèyàn á ṣègbé ní lọ́nà náà, àwọn tó máa ń dènà ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ tí àsìkò gbà kan wà tí ó jẹ́ pé kò ń sọ̀rọ̀ igbe rárá. Bẹ́ẹ̀ tí ò bá kéèyàn ó possible kẹ́yìn má sọ̀rọ̀ yìí. Ẹ wo, tọ́lọ́run bá jẹ́ kó rí program ìṣòro ẹ̀ tán, tí Ọlọ́run bá jẹ́ kẹ́ni tẹ́ ń sọ yẹn sà kó rí program tá à ń sọ tá à ń ṣe lọ́wọ́, ìṣòro ẹ̀ tán tó bá gbàgbọ́ o. Àti irú àwọn tó bá wà nírú ipò bẹ́ẹ̀ tó jẹ́ pé ọmọ ológo ni wọ́n, tó wá ń rí i pé àwọn èèyàn ti kọ àwọn sílẹ̀. Ó lè jẹ́ pé wọ́n ń lo ògo ẹ̀ níbì kan, ó lè jẹ́ pé ó ti tọwọ́ bọ nǹkan tó jẹ́ pé ó da ògo ẹ̀ láàmú. Ó lè jẹ́ pé ẹnìkan wà tó ti súnmọ́ tó rí pé ọmọ ológo ni tó ti jí ògo ẹ̀, tóun yẹn fi ògo yẹn ṣararinde tó wá ju òun sínú hòhò. Mo sọ fún yín, tí èèyàn bá jọmọ ológo tó bá lọ fẹ́ oníhòhò ọkùnrin tàbí oníhòhò obìnrin, oníhòhò ọkùnrin kì í nógo, oníhòhò obìnrin kì í nógo, ṣùgbọ́n ọmọ ológo náà máa ń wá láti fẹ́. Tí wọ́n bá fẹ́ ọmọ ológo, ìyẹn ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra fún ìbálòpọ̀. Tí wọ́n bá fẹ́ ọmọ ológo, ògo ọmọ ológo yẹn làwọn máa gbà náà máa fi di aṣọ bora because àwọn wà ní òhò. Ṣùgbọ́n tí ọmọ ológo bá ṣọ́ra, wọ́n á wá ti ọmọ ológo yẹn padà sí òhò. Èèyàn lè wà ojú lórí kó wọṣọ ìrí. Tẹ́ ẹ bá lọ sínú ìwé Sakaraya orí 4 ẹsẹ̀ 4 náà, wọ́n sọ pé Joshua ayàn ló lórí àlùfáà ṣùgbọ́n wọṣọ ìrí. Kí ló ṣẹlẹ̀? Nítorí pé ó mọ̀ pé òun wọṣọ ìrí, ó jẹ́ ń tẹ̀síwájú. Nígbà tí ó fi Ọlọ́run sílẹ̀, Ọlọ́run yí májẹ̀mú yẹn padà. Áńgẹ́lì Ọlọ́run ní kán bọ́ṣọ ìrí kúrò lọ́rùn ẹ̀, kán wọ̀ láṣọ yìí, kán wọ̀ láṣọ ẹ̀yẹ. Ẹni tẹ́ ń sọ yẹn àsìkò ẹ̀ ti tó láti wọṣọ yìí, láti wọ ẹ̀ṣẹ̀ yẹn. Òun náà ló ṣe dìde, ṣùgbọ́n kò mọ ohun tí ó ṣe, òun ló ṣe fi ẹkún sí. Ọ̀rọ̀ ẹkún kọ́, ọ̀rọ̀ ẹ̀rín ni ọ̀rọ̀ ẹ̀. Nísìnyí ọ̀run máa yí ẹkún ẹ̀yẹn á sọ di ẹ̀rín tó bá ríru program yìí gbọ́, àbáwọn èèyàn tó jẹ́ pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí, àbáwọn tó mọ̀ tán bá lè sọ fún un pé wòlíì kan sọ fún ẹ pé ìwọ arábìnrin ọmọ ológo yìí ẹkún ẹ ti padà di ẹ̀rín ẹ̀hún, ṣùgbọ́n ó ní ìgbésẹ̀ sà. Tí ọmọ ológo ò bá mọ̀ tán ń gbégbèsẹ̀, ní tó dẹ̀ ṣẹlẹ̀ lòmíì ni pé ìyá ẹ̀ ti lò gbégbèsẹ̀ fún, ìyá ti kú. Bàbá ẹlòmíì lè gbégbèsẹ̀ fún, bàbá ti kú. Now ẹlòmíì ọmọ àtàpátá dìde ni bàbá ẹ̀ máa sọ fún pé wò ó, kéèyàn tó rógo lò ó máa ń ṣiṣẹ́ ògo ni o. Ẹ wo Jésù ọmọ Ọlọ́run bó ṣe tọ̀run wá sílé ayé kó tó dípò go Jésù fọhùn. Jòhánù baptisi, ó máa baptisi ẹ̀. Ìgbà náà lọ́run Jésù ṣí, bọ́run Jésù ṣe ṣí ló bẹ̀rẹ̀ sí í ṣe àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Bàbá, ìgbésẹ̀ wo ni Bùsọ́lá Ọ̀kẹ́ lè gbé? Torí tó fi lè mú arábìnrin yìí pẹ̀lú bó ṣe lórúkọ tó bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí ń ké, bàbá, ìgbésẹ̀ wo? Bàbá, Ọlọ́run á yí igbe ẹ̀ sí ẹ̀rín fún. Ìgbésẹ̀ tí ó lè gbé òun rèé.
tọ́lọ́run bá jẹ́ kí irú ẹ̀ ríru program yìí màá sọ pé kó wá lo product yìí. Mi ní gbàdúrà àdúrà tí mo ti gbà síbí ìtọ́lọ́run àṣírí tọ́lọ́run ti fún mi irú èèyàn tó bá jẹ́ bẹ́ẹ̀ àbáwọn èèyàn bẹ́ẹ̀ kó gba product ọwọ́ mi kó lò fún bíi a week ìjọ méje lásán níbi tó há sí níbi tó sá sí wọ́n á bẹ̀rẹ̀ sí rí ẹni tí ó mú jáde sí gbangba padà ọ̀run àrùn sí. Báwo ni ó ṣe jàǹfààní, báwo ni ó ṣe débí, báwo ni ó ṣe. Kò sórí ọ̀fẹ́ kan ju pé tó bá rí program yìí kó pe nọ́mbà abẹ́ni tó bá wà irú báyìí tó mọ̀ pé ọmọ ológo lòun tó ń fìlì pé èmi tí mo ti gẹṣin kí n tún wá dẹni tó di pé wá bẹ̀rẹ̀ sí ríránlẹ̀ òun fẹ́ padà sípò òun. Ẹni tó bá lo program 77 yìí á padà sípò ayọ̀ ẹ̀ á padà sípò ògo ẹ̀ á dẹ̀ rí ògo ẹ̀ lò láàrin 360 387 57. Tó bá ti pe nọ́mbà yẹn nípa agbára Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù á rí ògo ẹ̀ lò ní máa gbé bẹ́ẹ̀ lórí. Ọ̀yá iná máa pe nọ́mbà yẹn fún àṣeyọrí 070 360 38757 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 070 360 38757.